ọpẹ́ la ó fọjọ́ òní dú. Orin ọpẹ́ orin ayọ̀ kò ní hán lọ́dẹ̀ẹ̀dẹ̀ gbogbo wa o. Ajagunmalè o, àwo òde ọ̀run o. Tẹ́wọ́ gbọpẹ́, jọ̀wọ́ wá gbọpẹ́ wa lórí Chief Ọlágòkè Ìṣókọ̀yà. Olúwo Sóyìndò tìlú Ṣàgámù. Ọjọ́ rẹ̀ bí àná tákọní wáyé. Wọ́n pọ̀ tí wọ́n jọ ń bọ̀ látòde ọ̀run. Ṣùgbọ́n ìràwọ̀ tolúwo yìí tàn yàtọ̀. Ọlágòkè o, ó wá tẹ̀lé mi o, já lọ sílé bàbá rẹ o. Ìṣàgá Olómùṣá nílé. Ọmọ ìmọ̀lẹ̀, ọmọ gbogbo ẹbọra. Ọmọ ìmọ̀lẹ̀ tí kìí jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Ọmọ ẹ̀lúkú ará àráyè. Ọmọ egúngún, ọmọ agẹmọ. Ọmọ ẹgbàágbèje òrìṣà. Ọmọ balúfọ̀nlẹ́ o. Egúngún àrímọ̀yọ̀. Èbìrì ló nílé Rẹ́mọ. Ibi ó bá dẹbọnù sí àgùntàn ló gbà. Ọmọ ìmọ̀lẹ̀ tí kìí jọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Michael Akínyọdé o. Ọmọ Àpáti Akínyọdé. Olóbèlé Ìgbò. Ọmọ Abígúnjẹ kẹrù ó bàdìyẹ. Kéńtà ìgbọ̀ràn mẹ́wàá ló rán mi níṣẹ́ ewì sọ́dọ̀ rẹ. Mo wá ránṣẹ́ polómele oníyàálù ògbẹ́yìn. Gbogbo ọjọ́ 22 ní oṣù kẹsàn-án lọ́jọ́ òbí rẹ. Ló wá ní fàdúrà bẹnu. Ó wá ní kí n máa ṣàdúrà wípé ọdọọdún làárọ̀ rógbó. Ọdọọdún làárọ̀ wùsà. Ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ o. Ó ní wàá dàgbà wàá fọwọ́ páwú wàá fèrègì tóbi. Ọjọ́ ìbí ọdún yìí ti sùn ẹ́ sówó. Tèyí tó ń bọ̀ òní ní ẹ lára. Àmì àṣẹ ń tẹ Èdùmàrè. Tọ́ba níta ló kọrin ewì sí yín létí. Prince Adéníyì lèmi jẹ́ áńgẹ́lì ọ̀rọ̀ kan ṣoṣo láàrin gbogbo pèdèpèdè.